Olúwa ó ṣe májẹ̀mú rẹ̀ ó yẹ. Olúwa ó ṣe májẹ̀mú rẹ̀ ó yẹ. Ènìyàn ló ń yẹ májẹ̀mú t'Ọlọ́run ò yẹ. Olúwa ó ṣe májẹ̀mú rẹ̀ ó yẹ. Olúwa ó ṣe májẹ̀mú rẹ̀ ó yẹ. Ènìyàn ló ń yẹ májẹ̀mú t'Ọlọ́run kò yẹ. Olúwa ó ṣe májẹ̀mú rẹ̀ ó yẹ. Olúwa ó ṣe májẹ̀mú rẹ̀ ó yẹ. Ènìyàn ló ń yẹ májẹ̀mú t'Ọlọ́run ò yẹ. Mo kí wa lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. I greet us in the name of Jesus Christ of Nazareth. Ẹni tí a dé ní adé ẹ̀gún ní orí. The one that be crowned with thorns on head. Ẹni tí a nà ní pàṣán. He was beaten with cane. Ẹni tí ayé gbaṣọ lára rẹ̀. They naked him. Ẹni tí ó bò ògo rẹ̀ sílẹ̀ ní ọ̀run. He removed his glory in heaven. Ó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. He do all these things Nítorí iṣẹ́ ìgbàlà èmi àti for the ẹ̀yin. salvation of you and I. Nígbà tí a kò tiẹ̀ tí ì bí wa. Before we are given birth to you. Nígbà tí a kò tilẹ̀ tí ì bí wa. Before we are not given birth to you. Nígbà tí àwa tilẹ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀. When we are still in sin. Ó yàn wá fẹ́. He loved us. Ó fẹ́ wa. He loved us. Ó fẹ́ ọjọ́ ọ̀la He wa. loved our future. Ó fẹ́ kó dáa fún wa. So that he can be well with Mo us. kí wa lórúkọ Jésù Kristi yìí I lónìí. greet us in the name of the Lord Ẹni today. tí a kàn mọ́ di The àgbélébú. one that have been tied on the Fún oore cross. ọ̀fẹ́ tó fún èmi àti For the ẹ̀yin. grace that given unto you and Láti lórí I ọjọ́ kejì. to see the second, Nínú ìrìn àjò oṣù kẹsàn-án. the 2nd of September. Ìwọ tó ń gbọ́ mi ó máa dára fún ẹ. It shall be well with you. Ilé tá a ti ń gbọ́ mi ẹ ò ní sọkún. You will not sorrow. You will not have sorrow. Nínú ilé tá a ti ń gbọ́ mi ẹ ò ní rí When you ìbànújẹ́. are hearing me, you will not have sorrow. Ohun tí ọ̀tá pinnu yẹn lónìí a káńsù ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ The Jésù. enemy have been cancelled by the blood of Jesus. Ó dẹ̀ máa padà dáa fún yín. It shall be well with you again. Mo mọ ìdílé kan I know of a family ní ọdún díẹ̀ sẹ́yìn. some years back. Àyànfẹ́ tó ń gbọ́ mi Beloved that were hearing kò ní me, ṣe tó ń là kọjá. no matter what you are passing through, Ìwọ ni kó o mọ májẹ̀mú tó Olúwa ní you fún ayé ẹ. must know the covenant God asked for Kó o your dẹ̀ life dúró nu májẹ̀mú náà. and stand in that Ọlọ́run kì í covenant. yẹ májẹ̀mú God never fail his tí kò bá ti covenant. yẹ láti ọ̀dọ̀ rẹ wá. If it's from your side, Ọlọ́run kì í yẹ májẹ̀mú God will never change his covenant. bí kò bá ti yẹ láti ọ̀dọ̀ rẹ wá. Unless it's straight from you. Ní ọdún díẹ̀ sẹ́yìn, Some years back, ìdílé kan wà. there is a family. Ìdílé kan wà o. There is a family. Wọ́n ṣe ìgbéyàwó wọn. They have their wedding. Ṣáájú ìgbéyàwó wọn. Before their wedding. Ṣáájú ìgbéyàwó wọn. Before their wedding. Arábìnrin yìí jẹ́ olóòótọ́ sí Ọlọ́run. This woman is a faithful woman to God. Arákùnrin náà jẹ́ olóòótọ́ sí Ọlọ́run. Also the man. Ṣùgbọ́n lẹ́yìn ìgbéyàwó, But after the marriage, kò sí oyún. there is no pregnant. Kò sí oyún. There is no pregnant. Kò sí oyún o. There is no Débi pregnant. tọ́mọ ò wọlé. Let alone of having child. Ọlọ́run dẹ̀ ń ṣèlérí fún ọ pé But God is promising them. bẹ́ẹ̀ ni ìyàwó ńlá tó ń ríran pé And the woman used to have a dream òun bí ọmọ ọkùnrin, that he gave birth to a son òun sì bí ọmọ obìnrin. and also a daughter. Ṣùgbọ́n lójú àlá ni gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀. It only comes to fulfillment in dream, Kò ṣẹlẹ̀ lójú ayé. not in real life. Ẹnìkan wà tó ń gbọ́ mi. There is someone hearing Àlá rere tiẹ̀ náà. that your good dream. Olúwa ní kí n sọ tó o bá God gbàgbọ́, is saying, if you believe, ó máa padà wá sí it ìmúṣẹ. will come to pass. Àlá rere rẹ yẹn, That's your good dream. ó máa wá sí It will ìmúṣẹ. come to Ni Olúwa wí fulfillment. látẹnu wòlíì God rẹ̀. says the Lord by his servants. Lẹ́yìn ọdún méjì, After 2 years, ọdún mẹ́ta, 3 years, ọdún márùn-ún, 5 years, ọdún méje, 7 years, ọdún mẹ́sàn-án. 9 years. Nígbà tó wá di ọjọ́ kan One day, tí arábìnrin yìí fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ rẹ̀, this one to celebrate her birthday. ọkọ rẹ̀ wá sọ fún un pé Her husband told sórí her, bẹ́ẹ̀dẹ̀ rẹ ti ọdún yìí, this year birthday, màá bẹ́ẹ̀ ṣe ayé á gbọ́ ọ̀run á mọ̀. I will elaborate it for you. Màá ṣe ayé á gbọ́ ọ̀run á mọ̀. Everybody you know. Ìyẹn nígbà tí sísá pé 40 years. When this sister clocked 40 years, Ọkọ yìí dẹ̀ try, ó gbìyànjú. and this brother have really tried. Ó gbìyànjú gidigidi. He has really tried. Ó pa màálù. He killed Ó cow. filé pọn tí ó fọ̀nà roka. He killed cow and do many things. Ṣùgbọ́n nígbà tó dalẹ́ ọjọ́
ọjọ́ birthday. But on the night of the birthday, Ó wá pe ìyàwó ẹ̀ lóru. he called his wife at midnight. Ó ní mo fún ẹ ní ìrìn àjò ọdún kan sí. He says, I gave you another 1 year Kó o fi wá ọmọ ní àwákàn. to go and find a child. Tó o bá lóyún. If you don't get pregnant, Sori nígbà tó bá máa ṣe birthday 41 years by yẹ. the time you do your 41 birthday, Alẹ́ ọjọ́ yẹn. that night, Ilé bàbá rẹ ló ti máa you ṣe. will do it in your father's Kó house. yá tètè wá wọ̀rọ̀ kan kó fi ṣàdá báyìí Go o. and find a solution to your problem. Nígbà tí ó bá di alẹ́ ọjọ́ tó o bá pé 41 years. The night that you will clock 41 years, Ilé bàbá ẹ ni màá fi mọ́tò mi gbé ẹ lọ. you will end up in your father's Àti house gbogbo ẹrù ẹ tó wà ní ilé and yìí. all your luggages. Ìrònú dodo àgbàkodò. It was in sorrow. Àyànfẹ́ mi mọ tí ìwọ náà ń là I kọjá. don't know what you are passing through. Mi ò mọ tí ìwọ náà ń I dojúkọ. don't know what you are passing Má through. jẹ̀mú Ọlọ́run fún ayé ẹ The kò lè jẹ. covenant of God for your life will never change. Ṣé lórí ọ̀rọ̀ ìgbéyàwó? Maybe on your marriage, Lórí ọ̀rọ̀ iṣẹ́? maybe on your work, Ní ìlú tó wà yẹn? maybe where you are living, Lórílẹ̀-èdè tó wà? maybe where the country A you rán are mi living. láti sọ fún ẹ pé I am sent to tell you tí májẹ̀mú ò bá ti yẹ̀ that látọ̀dọ̀ if the tiẹ̀, covenant did not change from tí you, àdéhùn kò bá ti yẹ̀ látọ̀dọ̀ if the tiẹ̀, agreement did not change from you, Ọlọ́run dúró lórí ọ̀rọ̀ rẹ̀. God stand is Ó ní firm. májẹ̀mú mi pẹ̀lú That Dáfídì my covenant with David lèmi kò ní yí padà. that will not ever change. Sista bá wọkọ̀ àdúrà lọ. And this sister go into prayer. Wọ́n gbàdúrà. She prayed. Ohun tó ń gbọ́ ni pé Olúwa lòun ti ṣe. Once they are hearing that God has answered it, Olúwa lòun ti ṣe. God has perfect it. Nígbà tí birthday 41 years, nígbà tó ń kú bí oṣù mẹ́rin, When it's just a 4 months to 41 days, aya sista ń já. she was afraid. Aya sista ń já. She was afraid. Aya sista ń já. She was afraid. Ọkọ ń sọ fún pé And his husband is telling her, ṣé òun wo kàlẹ́ndà ṣá. are you looking at the Ṣùgbọ́n calendar? nígbà tó kú bí ọ̀sẹ̀ méjì, But when it gets to some it's remaining 2 weeks, sista ṣe àìlera ráńpẹ́. she has an illness. Wọ́n wá rò pé màléríà ni. They think it's malaria. Ọkọ yìí sì fẹ́ràn ìyàwó rẹ̀ gidigidi. And this husband loved her wife so much. Ó ru ìyàwó ẹ̀ ó di ilé ìwòsàn. She took her to the clinic Wọ́n ní wọ́n láti ṣe tẹ́sì o. and they have to do tests Kán lè mọrú màléríà tó wà lára rẹ̀. to know what is going on. Láyì mọ̀ pé màléríà Ọlọ́run ni. But it's a malaria of God. Ṣùgbọ́n nígbà tó máa ṣe tẹ́sì, When they have conducted the ohun tí test, dókítà sọ ni pé what the doctor tells them, oyún oṣù márùn-ún ló ń bẹ̀rẹ̀ lára ìyàwó ẹ̀. their wife have got 5 months. Nígbà tí ọjọ́ ẹ̀sìn kù ọ̀sẹ̀ méjì, When it remains just 2 weeks, Olúwa sọ màléríà ó sọ di oyún oṣù God márùn-ún. found their malaria to pregnancy. Ẹnìkan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Someone listens to me. Ọlọ́run tó sọ màléríà di oyún oṣù God márùn-ún found malaria to pregnancy. yóò sọ ìṣòro ayé tiẹ̀ náà dògo mẹ́ lára. Problem to glory. Ọlọ́run ti sọ kánsà ó ti sọ doyún rí. God have turned cancer to Mo pregnancy. sọ àsọtẹ́lẹ̀ sáyé rẹ. Declare it to your Màmá tó ń gbọ́ bàbá tó ń gbọ́ mi. Father, mama, you are hearing me. Ìṣòro ayé rẹ yẹ. That's your problem. Olúwa yóò sọ dògo mẹ́ lára. Turn it to glory. Bí ìtàn ṣe yí padà rèé, And the story changed. alárèrè obìnrin wa padà ṣẹ. And the good dream. Nígbà tó pé oṣù mẹ́sàn-án, The 9 months. ó bí ọkùnrin kan obìnrin kan. He gave birth to a son and Ọkùnrin a kan daughter. obìnrin kan ló bí. A son and a daughter. Ọkùnrin kan obìnrin kan ló bí. A son and a daughter. Ẹnìkan wà tó wojú Ọlọ́run fún ìyanu A kan. son that is expecting a miracle. Olúwa ní kí n sọ sáyé ẹ pé will tell into your life. dípò ìyanu kan, Because of one instead miracle. dípò ìyanu kan, Instead of one miracle. aṣọ di méje mẹ́ ẹ lọ́wọ́. We have 7 miracles. Olúwa ní kí n sọ pé aṣọ di méje mẹ́ ẹ We lọ́wọ́. have 7 miracles. Ìrànlọ́wọ́ kan ló ń retí tẹ́lẹ̀. You are expecting one else. Aṣọ di méje mẹ́ ẹ lọ́wọ́. But because 7 else. Gbọ́ ohun tí Bíbélì ń sọ Hear what the Bible kí n says. tó gbàdúrà fún ẹ. Before I pray for you. Nínú ìwé Àìsáyà In the book of Isaiah orí kẹrìnléníàádọ́ta 54 ẹsẹ̀ ìkẹrin. verse 4. Àìsáyà orí kẹrìnléníàádọ́ta Book of Isaiah chapter 54 ẹsẹ̀ ìkẹrin sọ pé verse 4 says, má bẹ̀rù fear not, nítorí ojú kì ó tì you ọ́. will not be ashamed. Àyànfẹ́ tó ń gbọ́ mi. Beloved, you are hearing me. Olúwa tẹnu wòlíì Àìsáyà ń bá èmi rẹ sọ̀rọ̀ God talking to me through Isaiah pé kó o má bẹ̀rù that you should not be afraid. pé ojú ò ní tì ọ́. You will not be ashamed. Ojú ò lè tì ọmọ You Ọlọ́run. will not be ashamed. Nígbà tí Sádákì, Méṣákì àti Abẹ́dígò wọnú iná lọ When the three people go into fire, tó dàbí ẹni pé ó ti parí, I see that end for Ọlọ́run dìde ìgbènijà fún God wọn. arise and fight Nígbà for tí them. Dáníẹ́lì wọnú òkìnnìún lọ When Daniel go into tó dàbí ẹni pé ó ti parí, that sin is as end Olúwa for them. dìde ìrànlọ́wọ́ fún God wọn. arise and
nígbà tí ogun Íjíbítì ń sin ọmọ Ísírẹ́lì dé tí òkun pupa When the battle of Egypt led the tó dàbí Israel, ẹni pé ó ti parí I see it has come to Olúwa an end. lè ìrànlọ́wọ́ fún ọ. God arise and fight. Bíbélì for wa you. sọ pé The Bible says, má bẹ̀rù you should not be nítorí afraid, ojú òní tì ọ́. for you will not be ashamed. Ó yá fọwọ́ sígbà ìyá kó máa sọ pé Cast your share and say to èmi ò tún bẹ̀rù mọ́ I will not fear torí again. Ọlọ́run mi sọ pé Because my God said, ojú kò ní tì I mí will not be ashamed. lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ, Concerning your lórí ọ̀rọ̀ òwò rẹ, concerning your business, lórí ọ̀rọ̀ ìwé ìgbélú rẹ, concerning your lórí àìlera rẹ. concerning Mo your sọ health, àsọtẹ́lẹ̀ pé declare ìyípadà àtòkè wá, that good change, ìrànlọ́wọ́ àtòkè wá, a divine help, ìdásí àtòkè wá, divine intervention tójú òfin ní tì ọ́, that will not be put in shame. kó sáré wọnú ayé ẹ. Run into your life. Before the next 24 hours, kí a tó rí wákàtí mẹ́rìnlélógún sí ìṣẹ̀yẹ, hours. kó o wá jẹ́rìí ságbá Ọlọ́run. We have your testimony. Ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́wọ́ rẹ. of God to join your Ọwọ́ Ọlọ́run kó kan ayé rẹ. of God will touch your head. Ọwọ́ Ọlọ́run kó kan ìṣẹ̀dá rẹ. of God will touch your Kí Ọlọ́run destiny. ìpè orí òkè yé God of this calling. kó sì ṣe nínú ayé rẹ. And do it again in your life. Àmín. Amen. Olúwa ní kí n sọ fún ẹ láàárọ̀ God yìí. will tell you this morning. Má bẹ̀rù, Do not fear. ojú ò ní tì ẹ́. You will not be ashamed. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn, Over your children. lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn, Over your work. àìsàn táyé pamọ́ sí ẹ lára. Over your health. Olúwa ní kí n sọ fún ẹ pé God me to tell you. ojú kò ní tì ẹ́. You will not be ashamed. Pè mí sórí aago yìí ká jọ gbàdúrà papọ̀. You can call me on this number. to Lórí pray aago ẹ jẹ́ ká together. jọ gbàdúrà papọ̀. You can call me. You can pray together. 08055951129 08055951129. Jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Let's pray together. Má jẹ́ kí májẹ̀mú yẹn kó yẹ̀ látọ̀dọ̀ Don't wa. let the covenant change. from Ìwọ máa your wo side. Jésù nìkan ṣoṣo. Just be looking at the Gbà á láàyè kó ṣe nínú ayé Allow rẹ̀. him to do it in your life. Ẹ̀rí tiẹ̀ náà yóò sì pè And mí. your testimony will Ẹ̀yin olólùfẹ́ mi My brethren. tí ẹ̀ ń bá mi fi iṣẹ́ ìránṣẹ́ ránṣẹ́ sí gbogbo àgbáyé. This missionary to all Mo gbàdúrà people. lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì I pé pray in the name of Ọlọ́run tẹ́ ẹ gbàgbọ́ nú ayé mi the God that you believe in kò ní me. jẹ́ kẹ́yìn náà oníkan ṣayé Don't yín. make you to suffer. Yóò dìde ìrànlọ́wọ́ fún He yín. will rise for your Yóò head. sọ yín di ńlá. And will make you a great Á sì dára fún yín lórúkọ Olúwa. Shall be well with Mo you. wá ń fi àkókò yìí sọ fún wa pé kí a lọ kọ sílẹ̀ nínú dáyárì wa. This medium to announce to us. Ó máa lágbára, ó máa nítumọ̀. It's going to be great and meaningful. Láàárín ọjọ́ karùn-ún, Within 5th day. ọjọ́ karùn-ún sí ọjọ́ kejìlá oṣù kọkànlá. 5th to 12th day. November 5 sí November 12. November 5 to November 12. A ó ṣe àjọ̀dún iṣẹ́ ìránṣẹ́ wa. This ministration will be celebrated. Ó máa jẹ́ ọ̀sẹ̀ ẹ̀mí, iṣẹ́ agbára dẹ̀ máa ṣẹlẹ̀. Of ministration. Ẹ̀yin tí ẹ wà lọ́nà jíjìn tẹ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa. Those far away that you may want to join us. Tàbí tí ẹ ní lọ́kàn láti fọwọ́sowọ́pọ̀ láti partner pẹ̀lú àjọ̀dún tó ń bọ̀ lọ́nà We are yìí. intending to partner with us concerning the anniversary. A wẹ́kọ̀mù yín káàbọ̀ lórúkọ You are Jésù Kristi. highly welcome in the name of Inú wa yóò dùn bí ẹ̀yin náà bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú tó Olúwa fẹ́ ṣe. If you can join us. Mo sì sọ bí aláṣọtẹ́ lọ́run And pé declare the same. bí ẹ̀yin náà ti ń fi nínú ohun ìní yín sílẹ̀ We are supporting with what you fún have. àwọn programs gbogbo tí a ní fún àjọ̀dún yìí, All the programs that you have for this anniversary. ayé yín kò ní wà bákan náà Your mọ́. life will never remain the same. À ń pinnu àti kó àwọn ohun èlò ìsọjíjọ We are crusade planning equipment. We are planning to get some crusade equipment. A fẹ́ ṣa gbogbo ẹ̀ jọpọ̀. We are planning to get them all. Àwa fẹ́ wọnú ayé lọ ká lọ wọlé Sàtánì. The word and approve the. A fẹ́ lọ ju bọ́ǹbù àdó olóró sí ibùdó Sàtánì. We want to go and upload it. Bọ́lọ́run bá fi nǹkan kan sí ẹ lọ́kàn nípa crusade If God equipment, drop anything concerning the crusade, ẹ lè mẹ́sẹ̀gì mi. you can message me. Má gbàgbé pé Don't kò forget, sí ohunkóhun téèyàn ṣe fún iṣẹ́ Olúwa whatever you do for God's work, tí ó gbé. it is not in A ó vain. gba èrè nígbà tí àkókò bá tó. You will have the harvest Tí when àárẹ̀ time come. bí àárẹ̀ kò bá mú. If you don't get weary. I remain your pastor on this social media, Pastor Praise Obamishaye from the Chapel of Power Apostolic Prayer Worldwide. If you are in Ibadan area, Abeokuta area, Ijebu area, you can worship with us in our church and you are blessed as you are doing so. Shalom.